ọkọ mi báwo ni ṣe dáadáa ni ẹkúnjẹ mẹ́ta la máa kí ẹ ìjọ ò láti fojú kanra ẹ kí ló dé tó pa wá ti tó ewúrí àtọmọ ẹ kó wá wà láfíà wà ń bàdàn ó dẹdẹ kó mú lọ́hùn o wo yẹn ò ní kó má máa wálé ẹ̀kọ̀ọ̀kan wọ́n ní abiyamọ kì í sàsùn péye ìyẹn wọ́n sàsùn péye ni ó gbàgbé ọmọ ẹ síbi tó wà ó dáa ẹ̀mí ti gbọ́ ó ti gbọ́ ṣáwa wò wá ó dáa mo ti gbọ́ ọmọ ẹni òun fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ńgbà. mọ́mí ṣé kò tó káwọn náà bínú ni no let's be realistic ṣé kò tó kán bínú ẹ̀kan abandon wọn síbàdàn just like that láti jọ èmi understand yín but she is not happy with you ẹ ní láti wá yọjú sí wọn kó má yẹ pé tí bá kúrò ní camp tán tí mo parí pátápátá tó ń sìn ẹ tẹ̀ ní máa ṣẹ́kọ̀ọ́ náà rárá mọ́ mo ti gbọ́ máa jíṣẹ́ ọ̀rẹ́ mọ́ love you too. wọ́n bẹ̀bẹ̀ náà wọ́n ṣáà ní kíní kẹ́ má bínú. kíní bẹ̀bẹ̀. ẹ gbà fún mi. ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ ṣé ìwà ló wù yẹn ó kàn tiẹ̀ dà mí nù ẹbí òrìlú abiyamọ tí wọ́n rí o àbí ẹ̀yin ọmọ mi ṣé bí ìyá ti ń ṣe nìyẹn. grandma sábà wọn ti ń yọjú sí wa because wọ́n believe pé grown ups ni wá kò sí reason tó ṣe máa wá. what do you mean of grown ups. grandma nǹkan tó mìíràn ni pé àti tójú bọ́ a kì í ṣọmọ kékeré mọ́ nígbà tá a sì ní primary school àbí secondary school lèmi kan máa yọjú sí wa. ọmọ ọdún mélòó ní tẹ dàgbà tẹ tójú bọ́. irọ́ o ẹ dàgbà ẹ tójú bọ́ nígbà tí ìyá eléyìí wá bírú yín èmi kẹ mi lè lọ sẹ́kàn kí tó fojú kan ọmọ mi. grandma ẹ jẹ́ káwa tètè wá máa lọ ẹ kàn ń dẹ́rìn páyàn látàárọ̀. ìyá mi ẹ lálùbáríkà ẹ má jà o èṣù oníyà yìí ẹ ó wá dìgbà wo. kí ó sẹ́yìn tó parí màá tún padà wá wò yín. ṣe a máa retí ẹ ọ̀dọ̀ máa wà pẹ̀lú ẹ o wọ́n máa bá mi sọ ẹ ní ìlú abiyamọ tiẹ̀ abiyamọ. bọ́dá mi mo fẹ́ kọ nǹkan fẹ́yìn àǹtí mi kọ́ ló mọ̀ pé ó dà pé ìfẹ́ yìí ó dà pé ó lágbára. ok. ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn ayọ̀kúnnú ọkàn mi ìgbà tí mo rọ́ lólùfẹ́ mi ìgbà tí mo rọ́ ní tèmi onítèmi olólùfẹ́ jọ̀wọ́ máa lọ ìwọ ni mo fẹ́ ní ayé mi owó bá dé o ṣó máa bá mi ná. Bọ́dà àǹtí mi máa bá yín náwó yín o ẹgbàá. ọ̀dẹ̀ ti nà ọ̀rẹ́dì. máa bá yín náwó yín o. ó ti nà ọ̀rẹ́dì. mo filẹ̀. mọ́mì ara ma. ẹ káàsán. ara ma. mọ́mì nǹkan tó ń lọ ń gbòòrò lélẹ̀ yìí. owó ló lọ ń gbòòrò káwá wọ̀. mọ́mì ẹ̀gbọ́n kọ̀ sọ pé ẹni tó bá mọ̀wé ló mọ̀wé ni. ẹ kí wàá ní gbogbo eléyìí tó wá kó rẹ̀ sí èwo ní tó ṣe. mama music ni o. what do you mean of film music. grandma ṣe ti ibú ìra wà yìí nígboro mega superstar lẹ́ ń wò yìí wọ́n máa ń kú fún ni inú ilé ni ò ti níyì níta báyìí wọ́n máa ń bò ó ni wọ́n máa ń bò completely wọ́n máa ń gbowó. orin líle tó kó rẹ̀ sí jákujáku ti gbogbo ẹ̀ ṣé orin eléyìí tó pẹ̀ sí ó gé orin Haruna Ṣọlá àbújẹ́ ti Yusuf àti ẹ̀gbọ́n náà pé wọ́n ní fújì ó ti lérè ìjọ ní Pàṣọ
gbogbo àwọn tẹ́lẹ̀ dárúkọ yẹn tọ́jú olórin gidi èèyàn mélòó ló gbé rúurú orí sórí tó ṣe ní jágajàga sórí ṣé dáadáa ní ẹ̀ ní àbí dáadáa àtọwọ́dá gbọ́wọ́ sókè báyìí yé bí màá wò débẹ̀ èkìtà ló wọ̀ ṣé kí ni wọ́n rẹ̀ ṣe sọ́nsọ́n wèrè ló ń wọṣọ ìyá ìṣe kankan wọ́n rẹ̀ ẹ wo irun kún aṣọ ìyá ẹrù wèrè pé inú ilé tèmi kọ́lì ṣé gbogbo ohun tó kó rẹ̀ sí ó lè bá mi gbé pálapàla ìlú àpàlà ayé àpàlà ò sí nílùú òyìnbó tó bá jẹ́ bẹ́ẹ̀ arúnà aṣọ́lá ọba ti lọ tipẹ́ èmi yìí lè gbà á ṣó ti gbọ́ lọ́dọ̀ wọn yẹ lọ́hùn ni kò ti lọ́ọ́ máa ṣe yẹn nígbà tó bá fi máa padà wá kí n ti rírun yìí kò ti gé dànù aṣọ yíya má wọ̀ mọ́ torí mi nífẹ̀ẹ́ kó máa sá fún ẹ̀ ń gbòòrò. èyí ní gbogbo rádaràda tó gbé sórí iná àti wà ń bẹ béèyàn bá ṣàkíyèsí irun fún mi yàrá ìlànà mo fẹ́ la orí ìlú iná tó máa kún bẹ́ẹ̀ afẹ́yìn ti ṣí àwòdúrí máa jẹ́ kó gbọ́n lẹ́sìnú ìṣẹ́nu àkó náà pẹ̀lẹ́ jàre bàbá mi báwo ni ẹ̀kúnkẹ́ mẹ́ta ọmọ yìí ló ṣàlàyé ẹ̀ fún mi ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ dáadáa ó ní òun ti ní ọkọ àfẹ́sọ́nà tó dẹ̀ fẹ́ gbéhùn sílé gẹ́gẹ́ bí aya ó dà èmi gbọ́ lókèrè ni èyí sì gbókèrè mọ́ dídùn ọbẹ̀ mo fẹ́ rí ẹni ọ̀hún sójú mi kó mu wá nítorí mo ní ọ̀rọ̀ kékeré tí mo fẹ́ bá ẹ sọ. ó jíṣẹ́ fún mi náà ni mo ṣe ní pé òpin nílé ń ṣọlá pé kí n wá dá yín ló mà. ọ̀rọ̀ mi náà ò pọ̀ jù àkọ́kọ́ náà mo fẹ́ béèrè ìbéèrè ǹjẹ́ bí ọmọ mi ṣe nífẹ̀ẹ́ dénú dúró nífẹ̀ẹ́ nínú ìṣesí ẹ̀ àti sọ̀rọ̀ ẹ̀ ó fi hàn gbangba pé ó nífẹ̀ẹ́ jẹ́wọ́ náà nífẹ̀ẹ́ dénú bẹ́ẹ̀. ṣẹ̀rí mọ́mì nítòótọ́ mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi àmọ́ ṣẹ̀rí tí kò bá ní bo iná ọlọ́run mọ́ra òun náà mọ̀ kí bí mo ṣe nífẹ̀ẹ́ òun ó pọ̀ ju bóun ṣe nífẹ̀ẹ́ mi lọ. lórí ìdúpọ̀ ìyẹn dáa ọmọ ìlú ò ní yẹn. ọmọ ìlarò ni mímọ́. yàyàyàyà ìlarò. bẹ́ẹ̀ni. olúwa o kó wọn jẹ ìlarò máa dà o. àná ìsìnkàn ló wà. mo gbé bẹ̀ fún bí ọdún mẹ́rin. wọ́n láìkí àjòjì. ṣó mọ bọ̀bọ̀ kan tó ń pè ní IBD dende mo mọ̀ wọ́n àbúrò dádì mi ni wọ́n. tó bá ń wá èèyàn nìyẹn. a ṣe máa ń náìsì ní fámílì wa nìyẹn. ànáwó bíi ẹni gọ̀. bẹ́ẹ̀ àánú ló ní. àwọn. ìlú méjì ni mo láìkì jù láyé. Kwara náà ni ìlú mọ́mì mi. ọmọ Kwara ni. bẹ́ẹ̀ ni. orí mi dá ìlú méjì tó dá lọ́mọ mi yá. o mọ bọ̀bọ̀ kan o. bọ́ọ̀ ni ẹ. ọ̀gá ńlá wa. Pasuma. Alábí fúnra rẹ̀. bọ̀dá mi ni wọn àbúrò mọ́mì mi làwọn náà. máa fọ́mọ mi lọ má sanwó. ọmọ. mo ń béèrè pé òbí ẹ ìyá àti bàbá ẹ kọ́. dádì mi wọ́n wà ṣùgbọ́n mọ́mì mi wọ́n ti ṣaláìsí. má ṣe o abiyamọ tó tọ́ tó ọlọ́run àforíjì wọn. àmín. apàṣìṣe wọn rẹ̀. àmín. gbogbo ọ̀nà ohun tí wọ́n bá gbà ṣe ọlọ́run àdáríjì wọn torí èèyàn ni wá ẹlẹ́ran ara sì ni wá pẹ̀lú a lè ṣe ká má dẹ́ṣẹ̀. iléeṣẹ́ tó mọ̀ àti tí ó mọ̀ ló bá mi darí kó tẹ̀sáfẹ́fẹ́ rí iyẹ̀pẹ̀ burúkú kọ́lọ́mù kó lù ojú kẹ́ẹ̀dù gẹ̀ kọ́lọ́ bá mi wọlé lórí ọ̀làna bí mo hàn. Grandma, ẹ jẹ́ n kọrin fún yín. Ìyá mi wúrà iyebíye, ìyá kò ṣe fòrà, olóyún mi fóṣù mẹ́sàn-án.
ẹ ǹlẹ́ o àǹtí kí ló wá dé tẹ́ ẹ̀ sanwó mi tó yẹ pé àfìgbà tí mo wá sílé yìí tí mo wá ń ṣépè ẹ tí ó gbé bá pẹ́ bí ò wálé yìí kọ́ àti wípé tó bá jẹ́ pé bí wọ́n ṣe rà tó sọ yìí láwọn ẹlòmíín rà ó wà múdù jàre tó bá jẹ́ pé bí wọ́n ṣe rà tó sàn láwọn ẹlòmíín rà ṣé gbà mí lè kú báyìí. ẹ má bínú tó bá yẹ mo ní ni màá ti mú wá fún yín láti jọjọ mi ò ní ni. kí ni kò mi pé òyìn ni tó bá ní o máa lọ wá bóyá kó jalè bóyá kó ṣe yahoo tẹ̀tẹ̀ mi lọ́rùn tó lè lọ. àwọn tèmi ń ṣáṣẹ́ wọ́n ṣáṣẹ́ lóru mọ́jú láì fojú korun wọ́n sùn ó sùn ìyẹn ni máa fi gbowó mi lọ́wọ́ ẹ̀. grandma kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń pariwo máa ń tì. ẹ má bínú grandma. mo jẹ wọn lówó ni ẹjọ bá mi bẹ̀ wọ́n mo dẹ̀ ti ń bẹ̀ wọ́n látẹ̀kùn wọn ọ̀gbọ́ ẹjọ bá ń bẹ̀. ẹ bọ̀ kí ló dé tẹ̀yin náà jágbàlagbà lówó. ó jágbàlagbà lówó kò tún wá yíra sí ẹ wo kó tó kúrò níbi ilé ni màá gbó bóyá kí n bọ́ ṣòkòtò díẹ̀ àdéhùn ẹ̀ kò lè kaná àmọ́ màá fi lu gbàgbó fún mọ́ra. ẹni tó dàgbà báyìí ẹ̀dẹ̀ wọ́n ṣèṣù àgbàlagbà ẹ̀ ń rán nǹkan àrùn lórí kí ló wà lórí igbá. ẹ dẹ̀ mọ̀ pé grandma mi wọn ò dédé bínú wọn ò dédé bínú tó bá dẹ̀ ti bínú ó ti dé góńgó ẹ̀mí wọn nìyẹn. ẹ bá mi bẹ̀ wọ́n. ìgbà wo lẹ wá máa sanwó grandma báyìí. ọjọ́ friday lágbára ọlọ́run báyìí friday máa ń mú wa kò ní kọjá friday. ẹ má yẹ kó ju friday yẹn lọ o ẹ má yẹ kó jù lọ o. kò ní ju friday lọ ẹ ṣé ẹ má bínú mọ́ ẹ má bínú mọ́. friday. mo ní kó má yẹ kó ju friday yẹn lọ kó mú wá fún yín. kí lè ní. wednesday la wà yìí. kí ni friday. ọ̀túnla èyí ni wednesday. ọ̀túnla. bẹ́ẹ̀ni. ló máa tó sanwó. bẹ́ẹ̀ni. ẹ ṣìdánrọ̀ sọ èyí mo ní béèrè ibi yìí o friday ló dá ẹwà kí n tó ṣe owó kí n tó gbà ṣé tí kò bá mu wá ní friday ṣe máa fún mi. má wọrí máa san. àsan. máa san. ó ti parí. kò sí wàhálà. àti ẹ̀mọye tán jẹ gan-an. àbí tí ọ̀rẹ́ mi gan sọ pé òun máa san. ẹ 2.5 ló jẹ mí. ẹ̀ṣá ló bá dé màmí a máa san ọ̀rẹ́ mi á san. ẹ ṣé mà ẹ ṣé àǹtí ẹ ṣé mo dúpẹ́. kẹ́ mú wá o. máa mú wá friday ẹ ṣé mà ẹ ṣé o. bá bí ẹ dá wọ́n máa mú wa ọ̀rẹ́ mi ló fún ẹ lẹ́yìn. grandma. ó grandma ẹ má bínú màmí ó máa san. èmi fẹ́ mu kóòkì o grandma. kí ló fẹ́. ẹyin ẹjẹ wo wọn dáadáa ní. mama má sọ mi wo nǹkan kan mo weak. kò sí jẹjẹ torí kò sí jẹjẹ débi tẹ́ fún mi lówó ọmọ gidi grandma ẹjọ. ẹ wọlé tẹ. àwọn olórí ọmọ ọkọ bá kà mí tó tún sì jọba akọ oríire ni o wàláì ṣé wá oríire tẹ ṣe yìí kò ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́. àmín àmín. ẹ̀yin ò mà ní gbé páálí yín sábẹ́ bẹ́ẹ̀dì. àmín. ẹ ò sì ní fi wáṣẹ́ kiri kẹ́ ẹ tó rí iṣẹ́ àmín. lágbára lọ iṣẹ́ alálùbáríkà tó máa yó yín yọ ọmọ yáwa òbí yín ọlọ́run àpèsè ẹ̀ fún. àmín àmín. ẹ ṣé mà àgbà yín àkálẹ̀ ẹ pẹ́ fún wa mà. ẹ ṣé gan-an. ṣé ẹ ti ń lọlé ní ìlọsìn náà. a tó ọ̀túnla ká tó máa lọ o grandma. ọtún là bá wò ẹni náà ń lọ náà. na today we dey go now. Grandma Sherry actually àwọn ni wọ́n ń lọ ní èmi ó máa tó ọ̀túnla kí àwa tó lọ èmi in particular because ó ní one or two things mo ní láti fix ẹ̀dẹ̀ mọ̀ pé bí ìgbín bá fà ìkara wọn àtẹ̀lélà méjì so ìyàwó mi nílé fi mí lẹ̀ kó sọ pé òun lọ sékòó so bá máa fi ṣe tán lọ́túnla yẹn popsi máa gbé mi. bọ́ọ̀sì ló wá gbé yín. No mo mí pé dáàdì mi. ò bá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bàbá ò ní bọ́ọ̀sì ìyá olóńgbàgbé yìí kò tẹ̀ dà ṣé a yọjú síbi àbí. rárá wọ́n lè máa débi because kò tí ì ṣọ́ọ̀pù àwọn lọ́ọ́ máa pìkì mi ó possible jẹ́ pé driver lọ́ọ́ máa ràn wọ́n mà. gbẹ̀ǹdà wọn alákòwé rí ó dà bó bá jẹ́ driver náà lù wá ọlọ́run àpànàmọ́ fún un ọlọ́run aṣọ yín ọlọ́run àwa pẹ̀lú kẹ́ ẹ má dẹ̀ gbàgbé girama o. grandma má wọrí a máa yọjú sí ilé kankan. táwa gan tó padà a máa yọjú sí a máa wá sí ibà lọ́la àdèmà wá lọ́tún náà ká tó máa lọ. ẹ̀gbọ́n wa ẹ̀rọ máa. ó dàbọ̀ girama ẹ ti dá ayún lẹ̀ fún mi. Hi Dad. Yeah, I'm fine sir. Ẹ̀yin ńkọ́? Ẹ̀rọ sir.
Daddy, ẹ rántí pé I told you like 2 weeks ago pé mo máa parí service mi ní week yìí. So mo ti parí. So I'm calling now to remind you pé ọ̀la ni mo máa wá s'Èkó. So I will need you to come to Lagos like very early tomorrow morning to pick me up so that I'm late to Lagos because mo náà nǹkan tí mo fẹ́ fix l'Èkó before 3 p.m. lọ́sàn. Oh, Daddy, you should know that can be possible. For mọ́tò ní páàkì. Pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn tó wá kọ́ máa kó fòye láwọn èèyàn, that is not possible. Daddy, you can't be serious. Dad? Dad? Hello? She could be no, network. I got already got in my sorry. Ọ̀rẹ́, ṣé ò bínú? Mo ní kí n kó sáré dá ọgbà àwọn ẹ̀pìn yẹn lóhùn náà ní jàre kó má bàa dé sí ni mú mi lọ́wọ́. Báyìí everything. Adúpẹ́ fọ́lọ́run. Alágbàdo wa. Yà, ó pè mí lórí aago àbí? Bẹ́ẹ̀ ni, nípa ọ̀rọ̀ business tí mo discuss lórí fóònù pẹ̀lú ẹ̀ náà. Mo ti deposit fún wọn, àmọ́ ní àwọn balance kan tí mo fẹ́ balance wọn. That is why mo ní kó wá help mi. Èló ló pé balance yẹn náà? 1.5. 1.5. Yeah. Ìyẹn ń ṣe owó kan tó ṣe dandan yìí. Ẹni dẹ̀ ni Friday báyìí. Friday. Ṣé Monday ò pẹ́ jù? No, Monday ò pẹ́ jù. Mo ṣì ní àkàndìtì ṣe lọ́wọ́ between 9 and 10 o'clock Monday. Ó yà pẹ́ náà. Náà pẹ́ náà. Kí náà wà fún aṣáá lè búra wa jẹ. O ṣe mọ ìyá yìí kan bẹ́ẹ̀. Ogun ó wà ń bẹ́ o. Ṣé a bá mi kí kókó tọ́jú mi torí gbogbo ìgbà ló ṣe ń dín báyìí sí i. Ogun wà ń bẹ́ wọn jata. That's good. Túnjí ń kọ́. Túnjí ló wọ́n lọ sáàpù Ìbàdàn. Okay. Ó yẹ kó ó dà pé mọ́ǹtì náà ló máa wálé. Nínú mọ́ǹtì ló máa ṣe tán. Mọ́ǹtì náà ló máa wálé agbára lọ. Ó dé wàá wù mí pé tọ́mọ ẹ bá ti ṣe tán kó wá head ibì kan nínú department níbí báyìí. That will be later. Túnjí ò ń ṣọmọ kan tí èèyàn gbọ́dọ̀ fọwọ́ yọ̀bọ̀ kẹ́kọ̀ọ́ mú. So ẹ jẹ́ kó lọ kọ́gbọ́n ta. So tó bá ti kọ́gbọ́n ta á mọ ọ̀tún yàtọ̀ sósì á mọ̀ sí yàtọ̀ sọ́tún. Àmọ́ kò ní dábẹ́ má bínú because mo rò pé táwọn ọmọ yẹn bá ṣe tán àwọn náà ní ọjọ́ ọ̀la wa tó bá wá síbí báyìí ó máa pay ẹ̀ better than pé kó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri àdúgbò nígbà tó ń wáṣẹ́ kiri lọ. Ọ̀rẹ́ ilẹ̀kùn ni mí mo rénú mo dẹ̀ ríta jẹ́ ká filẹ̀ wọn gbogbo property council ìwọ̀n lónìí kò ṣe é sìn ṣùgbọ́n tí ó bá ti kọ́gbọ́n tó mọ ẹ̀tọ́ tó ti máa ṣọ́ dáadáa á lè control gbogbo nǹkan tá à ń sọ yìí kò ń ṣe mímọ̀ ṣe tèmi náà. Bẹ́ẹ̀ni. Do you understand? Kò ń ṣe mímọ̀ ṣe tèmi gbogbo nǹkan tí mo ń try láti ṣe yìí nítorí ọjọ́ alẹ́ mi ni mo ń try láti protect torí pé mi ò fẹ́ fojú sunkún ọmọ mi ìdẹ̀ ní fojú sunkún lágbára náà ìwọ náà ò ní fojú sunkún. It's a good idea àmọ́ mo gbàdúrà pé gbogbo ọ̀dẹ fojú sunkún ọmọ. Fẹ́mi nítorí ṣé wàá dorí kodò tó ń ronú báyìí. Ṣé lórí pé popsi ẹ sọ pé kò wọ mọ́tò wá sílé páwọn onílé wà píkẹ́ ló wá ro adúrú inú tó báyìí tún jí. Try láti máa take it easy baby kò lè tó bẹ́ẹ̀ ṣojú ká kàn wọ mọ́tò ń ta àkàdé bí tá à ń lọ ṣojú bẹ́ẹ̀ lọ ni. So you are telling me there is nothing wrong in what thou just did? Èmi àti yín jọ ní agreement pé ẹ máa pick me up lónìí. Tí ẹ bá tẹ̀ wá lè wá pick me up lónìí. Ṣé láti send someone to pick me up? Ẹ wá sọ fún mi ní sẹ́ni dáa minute pé pẹpẹsẹ kí n máa lọ wọ public bus. Kí n máa public I can't even imagine myself pé mo wọ public bus. How will I go? Báwo ni fẹ́ kó? Ṣé I don't even want to think about it. Gbogbo àwọn oríṣiríṣi body odor ni àwọn máa gbọ́ nínú bus. Àwọn onídọ̀tí àwọn onífọyín.
I know baby ṣùgbọ́n àrọ́gbọ́n dá sí bàbá ẹni ní bàbá ẹni o ní nǹkan tó fẹ́ ṣe sí nǹkan tó bá ti fẹ́ báyìí ló gbọ́dọ̀ bá wọn fẹ́ in fact la gbọ́dọ̀ jọ bá wọn fẹ́ a máa pe taxi sí yìí kíákíá in less than 3 hours a máa débi tá à ń lọ bó dẹ̀ ṣe ń sound yìí báwo ló ṣe fẹ́ káwọn mẹ̀kúnnù báwo ló ṣe fẹ́ kọ́ ṣe máa feel ẹni tó bá dẹ̀ mọ́ núrò ó gbọ́dọ̀ mọ̀ pẹ́ dá o don't let us take him for granted nǹkan tó bá ti fẹ́ báyìí la gbọ́dọ̀ bá wọn fẹ́. mi sọ pé no but nǹkan tí mò ń sọ ni pé you know I'm not used to that kind of lifestyle. I know. káàdì bí a mú accept gan ní mo kó nǹkan báyìí kò bá mi lára mu náà kò bá mi lára mu ni mo lè fall sick. It's okay you ti gbọ́. Mo understand but o ní láti máa ronú to this extent you know I really care about you mo dẹ̀ mọ̀ kí popsi náà ò ṣèkà fún ẹ as a matter of fact popsi ẹ̀yìn bí mo ṣe fẹ́ bá ṣe ń kúrò bí báyìí sínsìn àjọ ń lọ lẹ́yìn because I can't wait to meet him she understand báyìí tàbá yẹn ń kúrò ilé yín là ń gbà lọ tàbá ṣẹ̀ṣẹ̀ wà délé yín tán ìrìn wa tó kù tàbá fẹ́ rìn then I'm cool with it. ṣe ti gbọ́ jẹ pẹ̀lẹ́ TJ ya smile for me now. Smile for me TJ for the money 2 hands in the air. Alright baby check out the money come up alẹ́ rìn wọ́n ló máa gbé lọ́gẹ́jì yìí o. Of course my baby is not my Ṣe tẹ̀jẹ́ that's my baby bubu. caring boo. Ṣe dání. So. Excuse me. Yes, Latibo. Yeah, come here. Good afternoon, sir. Yeah, good afternoon. Yeah. Latibo ni o. Níkẹ́ lórúkọ mi, sir. Tunji's fiancé. Tunji's fiancé. Yes, sir. Ṣé Tunji ló sọ fún ẹ pé òun ti ṣetán láti fẹ́yàwó ni àbí ìwọ ló fira ẹ̀kọ́ lọ́rùn àbáwọn ẹbí àbí mi ni mo wá tọrọ tiẹ̀? No, sir. Ó ti propose to me back then in camp, ni, sir. When they feel he is school-headed and very responsible. And he came from a very good family. Mo ṣe ní kí n wá wálé since tó yẹ pé he's been long ahead from him, sir. I don't know pé good family ló ti wá. I don't know. Sir, iṣẹ́ sí ẹ̀ ọmọ rẹ ló máa wà bó ṣe ń wùwà. Torí ẹ̀ ni mo fi conclude, sir. Okay, láti ẹni lọ mo fẹ́ kó máa rí rè pé bad family ló ti wá. I'm his father. Ọmọ tí mi ò tí ṣetán àti níyàwó. You understand? And láti ẹni lọ please, I don't want to see you in this house anymore. But sir, we love each other a lot. My dear, okay, ṣe ibo mo ò lè bẹ sọ bèrèbèrè mo ń bẹ sọ̀rọ̀ language tí Ọlọ́run ọba pọ́nlé tó fún èmi. Are you with me? Yes, sir. Yeah, má débẹ̀ mọ́. Tó bá pè ẹ̀gán má dá lóhùn. Okay, sir. Kò ní wonderful day. All right. Wọ́n fẹ́ràn wọn láti camp. Ṣé camp redeem ní ẹ̀nà àbẹ̀tí NASFAT? Kí ló dé kí ló ṣe ẹ́? Kí ló wá kiri lóòrùn burúkú yìí? Kò tí bá rí wọn tó ṣẹlẹ̀ sí ilé ni. Mo mi ẹ̀ ní bèèrè pé ilé àwọn Fújì ni mo ti ń bọ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹni náà ṣe rí bíbá díẹ̀ ṣe sọ̀rọ̀ sí mi anyhow. Bí pé ní trace kan ló ń bá sọ̀rọ̀. Wọ́n lé mi o. Mo tẹ̀tún ṣì ń sọ fún wọn pé ọmọ wọn ti propose sí mi. This and that o. Kó sọ àwọn àtẹ̀lé welcome me with good kinní. Ṣọ́tọ̀ fẹ́ mi pé èmi ò tí ì rọ́kọ o. Èmi ò tí ì rí lédè sí o. Wọ́n tún wá rán mi sílé. Wọ́n ní ṣé àwọn làwọn fọkọ fẹ́mi ni àbáwọn ìdílé tèmi you can imagine mọ́mì àbí ìdílé tèmi ló fẹ́mi fọkọ ni wọ́n sọ̀rọ̀ sí mi ẹni àwọn mọ́mì and I'm not happy. Adéníkẹ́
báwo ló ṣe ń ṣe báyìí èèyàn sọ fún ẹ wípé òun ò tí ì rẹ́dí kan mọ òun máa rì ṣé wàhálà wà ń bẹ ni wọ́n ń gbà tó sọ pé òun ò fẹ́ kọ́ ọmọ wá rí wọ́n dẹ̀ fi sílẹ̀ wá bá ti tiẹ̀ lọ ọkọ̀ pọ̀ ń gbòòrò. ṣé mi ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ báyìí ṣé mi sọ fún mi mo ṣe love Túnjí sí ni mo love Túnjí mo dẹ̀ lè fi Túnjí sílẹ̀ mo love Túnjí ò lè fi Túnjí sílẹ̀ wo jẹ́ kí n sọ fún ẹ bàbá lọ́mọ wọn ò tí ì ṣetán láti má rí ìwọ àti màmí lẹkùjọ pátẹjọ kún níbi tó ti lọ sáàfù lọ́hùn sórí gbogbo wàhálà yìí èmi ò tiẹ̀ rí mi ráyè o. abẹ́tà kò tètè mọ bó ṣe máa wá ọkọ títí ẹ síwájú wọn mi ò fẹ́ wàhálà o ṣọ́ọ̀bù tèmi lélẹ̀ ìwọ náà gbọ́ pálí ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ kó wá ṣẹ́ lọ kó tèmi fẹ́ nìyẹn o ìtò ṣe mí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  kò lè kọ́ ẹ̀pẹ́ o. gbogbo ẹ̀ ń ṣe ẹ̀rín ẹ̀ pa mí ẹ̀rín ẹ̀ ó pa mí ẹ̀rín ẹ̀ pa mí wọ́n máa ṣe bí bébì mi wọ́n ibẹ̀ ni kò jókòó sí ẹni tó bá torí èèyàn kan kú ẹgbẹgbẹ̀rún ẹ̀ akọjá lọ tó bá wù ẹ́ kó mọ bó ṣe máa gbalé lọ kó máa kó lọ bóyá sáà tó máa ṣe èmi ò wá ẹbí o fẹ́rẹ́ mi ò fẹ́ irú embarrassment wo ni palẹ̀ mi fún ọmọ yìí náà abẹ́rẹ́ bó ṣe embarrass ẹ̀ mi ò tiẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ fèsì ẹ̀ láti bá sọ̀rọ̀ báyìí àbí kí n pè ní no tí bá pè ó lè máa pè call me I'm sure she will be crying by now. Kí ni mo fẹ́ ṣe hello ìfẹ́ mi. láyéláyé ẹ ni mo sọ má yẹn bá fèsì orí láyìn mọ́ o gbọ́n kan tí mo sọ fún ẹ mi ò fẹ́ àjọṣepọ̀ wọ pẹ̀lú ẹ ìjọ tó bá tún pèsè orí láyìn yìí tó ẹ pè mí ní bá fortunate láti gbé o ní like mo tó máa gbọ́ o máa gbé ẹ ṣépè ní o gbọ́n tí mo sọ fún ẹ good day. ìwọ́de kọ́ ló wà nílé. báwo ni gateman yín kọ́. gateman ní gateman sà àtúrẹ́lẹ̀ jẹ́ kí èmi náà ni mo wá ṣí gate fún yín. bẹ́ẹ̀ni. ok ta ló wá ń ṣí gate fún dáàdi ẹ̀ nígbà tí ó wà ní service. dadi obviously àwọn náà làwọn máa ṣí gate fúnra wọn bàtà ní gateman. ok no problem. ok sir. ẹ sà àbí kí n fún yín ní drink. no má ọ̀rẹ́ dáàdi ẹ̀ náà lè pẹ́ dé because mo ti pè é. hello má bínú orí kí ló dé tó nu gbọ́dọ̀ tó ń clean àwọn. yes sir. kí ló dé housemaid yín kan. ní méjì sir. ok ìwọ ló máa tún gbogbo environment ṣe. dadi èmi náà ni máa ṣe bàtẹ́kì máa dádì lájọ ń gbélé mi ìṣàlẹ̀ iṣẹ́ kí dádì máa bá mi tún lè ṣe so èmi náà ni máa tidy up everywhere it's the normal thing I'm supposed to do. no problem tó bá di àjọ máa sọ yẹn. pé dáàdì ẹ sọ fún mi pé òun wà around náà ẹ pé òun ló pè mí pé òun wà around ìgbésẹ̀ máa bọ̀ nílé. ok sir ṣé ẹ lè jẹ́ sáré lọ mú fóònù bí akínbá yín pé wọn. no ló máa ń tẹ̀sí yọnu èmi láti máa lọ because mo ti sọ fún pé mo níbi tó ń lọ tó wà important fún mi láti lọ. jẹ́ kí mi máa lọ mo máa kọ́ ẹ lórí fóònù
tí báyìí kí mi àti ẹni serious matter tó yẹ ká discuss because mi ò believe pé wọ́n ló máa ná inú ilé ló máa clean ló fákẹ́fákẹ́ má bínú má jẹun a máa ríra. èmi náà tiẹ̀ máa tẹ̀lé because nígbà tí gate padà. It was the first of 3 Champions League titles he would win during 8 seasons at Real. What's the problem? In Amsterdam. Close your Abi close chicken of lepe no. O fẹ́ bá no ke be to ton system sílẹ̀. O ton no ton AC o tablet sílẹ̀ be. Dem no. Ma bi fele die. Ṣé tó pe no office ko lo bá wa. Ṣé o lè ma waste e kini won be. Àwọn ni ko la mi ládùúgbò ni. O ládùúgbò gbé lè ṣe office my friend. Abi wọ́n tó bá sọ ẹgbẹ́ búrú lọ́dọ̀ ta ni tí bá wọ́n ti máa sọ ẹgbẹ́ àgbìrí ìfọ̀n àgbà etí ẹ̀ jáde ni àbí no àbí ṣe o rò pé mo wà ní bàbá lọ́wọ́ wa má rí other side mi now get it on my side. Dr. Abuja look here right now. ohun tí ò dáa o kò lórúkọ méjì kò dáa ló ń jẹ́ báwo ló ṣe possible nílẹ̀ Yorùbá kí bàbá máa sọ fún ẹ pé tí ò bá ti lè fẹ́ òun ò lè fẹ́ ọmọ òun irú ọ̀rọ̀ wo nìyẹn. Mummy ó tójú sí mi náà Mummy ó tójú sí mi cause bí mo ṣe gbọ́ báyìí it's like I'm going crazy kó tí mo gbọ́ yẹn mi ò gbọ́rú ẹ̀ rí ẹnì wọ́n pé inú lálábàárò mi ò lọ́rẹ̀ẹ́ mi ò lẹ́nì kankan ó jẹ́ kí n tẹ̀ sí wá ní kí n wá fi lọ iná Mummy ẹ ṣàánú mi kí la fẹ́ ṣe báyìí. wọ́n kọ́ mi kò lè possible o kò tiẹ̀ lè má rò rárá kò lè possible báwo ló ṣe máa ṣe irú ẹ̀ tó bá fẹ́ bàbá ò lè fẹ́ ọmọ kò lè ṣeé ṣe o ebi ò pa wá ìyà ò dẹ̀ jẹ wá lóòótọ́ àlówó tó wọn bọ́ wá náà wà òkè mo dẹ̀ mọ̀ yí pé o ti ṣe tó ń sìn. ìwọ náà dẹ̀dẹ̀ ni tó dépò gíga tó fi sáìdì ọ̀rọ̀ wọn sílẹ̀ torí mi ò tiẹ̀ lè wá lùzẹ̀ lọ́wọ́ torí mi ò mọrú ìtọ́ tún gbédé yẹn pé ó dìgbà tó bá fẹ́ bàbá kó tó fọwọ́ tó lè fẹ́ ọmọ. wọ́n kò lè possible ìwọ náà máa ṣoríire tó bá yá ọkọ alálùbáríkà á wá ẹ wá tí ìwọ náà máa fẹ́. Mummy mo love Túnjí Mummy ẹ̀yin náà mọ̀ pé mi ìmọ̀kùnrin méjì wáyé wá fún yín rí mi ò sọ̀rọ̀ ọkùnrin méjì létí yín rí Túnjí náà ni Mummy kò kì í sì báyẹn kí nǹkan dédé fi ẹni tí mo love sílẹ̀ kókó máa lọ just like that. Adéníkẹ́ ṣé ìwọ fẹ́ fẹ́ bàbá ẹ̀ ni. Rárá o. Ó dé pariwo olóòfẹ́. Wo a kí ẹsẹ̀ kan bodò ọ̀ní tí ń fà á bẹ́tà kó rọra fìdílé wọn sílẹ̀ tó bá ti jó níbẹ̀ yẹn ni torí mi ò lè wá lùzẹ́ mi jẹ́ kó pọ̀ ọmọdà fún mi ṣé mo mọrú irú ìwà tó fẹ́ wù ní àbí mo mọrú ìgbésẹ̀ tó fẹ́ gbé tán sọ pé kò máa jókòó tì wọ́n ọmọ wà ń bẹ ọjọ́ ń gbé pọ̀ ìwọ náà wà tún wà ń bẹ ẹjọ́ máa gbé pọ̀ irú kárátà wo nìyẹn èmi ò lè gbarú ẹ o. á bẹ́tà kó fi sílẹ̀ kó jẹ́ kó máa bá titi ẹ̀ lọ jẹ́ kó máa bá titi ẹ̀ lọ náà máa ṣe ọkọ tó da ọkọ alálùbáríkà fún wọn náà má dẹ̀ jèrè alágbára Ọlọ́run mi ní fojú sunkún ẹ̀ báyìí lọ́wọ́ tí mo wà yìí. Olóyè kan tún rọ̀nà àbáyọ mi yàtọ̀ sí pé kí n fi Túnjí sílẹ̀ èdè ṣàánú mi mo lọ bẹ̀rẹ̀ inú mi kí ló ń ṣe ọkùnrin méjì wálé wá fún mi ìtàn ọkùnrin méjì fún mi. ẹ̀yin nìkan ni mo mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó lè bá dádì sọ̀rọ̀ torí ẹ̀ ni mo ṣe ní pé kí n wá rí yín ó ti sú mi bí dádì ṣe ń treat mi ò dáa rárá and I'm getting fed up dádì máa ń ṣe mí bí ọmọ kékeré dádì máa ń treat mi bí kí bí a mo ṣe wà ní secondary school I'm a graduate for crying out loud ọkùnrin ni mí náà àwọn ẹgbẹ́ mi àwọn tó mi ti marry kí n má lè live life mi the way I want it dádì ló máa dictate fún mi pé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe kinní kan how long mo fẹ́ fi live life yẹn dà. Hello my dear o ní láti làágùn jìnnà
because tó o bá explain ọ̀rọ̀ àtọ̀ gbogbo wa náà la rí. Hello bàbá ẹni ni bàbá ẹni kódà èmi gan ó tó stage kan mo fi wá confused pípé àbọ̀ rẹ̀ mi kọ́ ló bí ẹni àmọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe because o lè rude sí because torí òun ni bàbá ẹ̀ jẹ́ ó lè ti sè máa sọ fún ẹni wípé o láti ní sùúrù. ẹ sà mo ní sùúrù at least bàtẹ́ ṣàwálẹ̀ yìí náà ṣàárì ẹ ṣàárì tó jẹ́ pé èmi ni láti sọ di foreman èmi kan ni máa fọ mọ́tò dáàdì bí ṣe dàgbà tó yìí èmi ni máa gbálẹ̀ èmi ni máa dáná èmi ni máa ṣí gate kí dáàdì gba security wọn ò gbà àní gateman àní mèdà àní kan kátẹ nípa báwọn sọ títí ìgbà tí mọ́mì ti tọ́lọ̀ ti mú mọ́mì sọ̀rọ̀ pé kọ́ni màá rán àwọn ò rí má rì fáìn àwọn ọlọ́run ara wọn bọ́ kété gba security bóyá ẹ máa ní gateman náà ẹ máa ní kinní kan at least ìyọ́n náà tẹ̀ wá nílé àtẹ̀lẹ́yìn tó yàn tí èèyàn náà máa tẹ̀ níyàn bá sọ̀rọ̀ mọ́tò kan compound ni mi lè kú gírí sọ́kà dísì wọn pé mo fẹ́ mú kí lára àwọn cars tí dáàdì mi ní kíní pé mo fẹ́ wà ta ló bí mi dáàdì ò ní gbà irú ayé wo nìyẹn. ẹ my dear gbogbo explanation pátá ló yé mi ọjọ́ tí mo bá dáàdì ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ ohun tó sọ ni wípé òun ń train ẹni yes olóńdà training ló wà pé òun ń train ẹni ṣé kí n fi ẹ sílẹ̀ àmọ́ náà mo ti advise ẹ̀ dé ọkọ̀ ìgbókò jẹ́ pé bó o ṣe jáde school kó o lè tiẹ̀ lọ máa manage company ẹ̀ àmọ́ tèmi máa sọ fún ẹni wípé small time tí wọ́n náà fi ríṣẹ́ sì máa manage ẹ̀ bẹ́ẹ̀ because tó bá sọ pé bó o ṣe ń gbé fún dádì ẹ ní gbígbóná ó mọ̀ pé òun náà ò ní gbà á tí ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ mi ò fẹ́ kí ìwà àti dádì ẹ ní any argument nínú ilé because mo mọ̀ pé kò ní gbà fún ẹ èmi náà dẹ̀ tó bá sọ̀rọ̀ jọ nítorí tọ́lọ́run ṣe ti gbọ́ Ọlọ́run á wà pẹ̀lú ẹ jẹ́ kí n lọ drop ẹ. ọmọ tẹ wọn bí bọ́ọ̀lù mọ bó ṣe wà yẹn ni. bí wọ́n ṣe ń ge. àbórí nice one. Túnjí Ọlátúnjí tí ẹ di ṣé orí ẹ dàrú ni kí ni problem tó ní náà kí ló mọ ẹ tó block bí mi. Daddy mo dá yín lò mo ní mò ń wá nǹkan ni mò ń wá credentials mi. Credentials nínú drawer ní àárín sitting room bí báyìí. Yes daddy àwọn documents kan náà wà ń bẹ náà mo máa ń tọ́jú nǹkan síbẹ̀. òròpórí àlèyé ẹ̀ dàrú. ó rí bí tọ́jú àwọn certificate tẹ̀ sí nínú yàrá ẹ̀ bí báyìí ló fi sí. ó jẹ́ ṣọ́ ara ẹ̀ náà kó níwájú mi. Sir. Get out of here. ṣé o fẹ́ polówó ẹ̀jẹ̀ ni. ó ṣe ní ẹ̀jẹ̀.
Let's go music. They call me PJ. So when I did search, now you I define. When I did think, now you did my mind. I cannot chop if you never chop. Now for your sake, now he might be walk. Body to body, oh baby, soul to soul. If I tell you I love you, oh baby, no it be so. Girl, if you leave me go, baby, not die a day. Cause every day you give me reasons to they fall in love. I said, better when you're my agama look you, baby, oh. And I go give you plenty, plenty love away. Uamaramasi magama look you, baby, oh. And I go give you plenty, plenty love away. Alright, baby, yo. One day, kirikata, watanke, ego. I go love you so that everybody will know you go know you. Fine girl with the cool, she will no get it below. Imanu kugige make a wani muro kolo. Okwagi make me feel, my baby the ginger. Okwagi they stand by me yo, waiting see shiga. My baby make me feel, my baby the ginger me yeah. She no be other guess who, na chunky fariga. I say body to body, oh baby, soul to soul. If I tell you I love you, oh baby, no it be so. Say if you leave me, oh baby, not just in a day. Cause every day you give me reasons to they fall in love. I some better one, you my agama look you, baby, oh. And I go give you plenty, plenty love away. Uamaramasi magama look you, baby, oh. And I go give you plenty, plenty love away. I some better one, you're my agama look you, baby, oh. And I go give you plenty, plenty love away. Uamaramasi magama look you, baby, oh. And I go give you plenty, plenty love away. African women out there, baby, yo, or beautiful girls all around the world. See you, can you see me? Black is beautiful, baby. Extraordinaire. Look on me, PJ. RJ on the big baby. Wamara jiri wayo marry me yanga. Makamboge luli chobonye kanukio ewo. Ikú lèrè ẹ̀ṣẹ̀. Obìnrin burú. Obìnrin le gan. Kò tiẹ̀ rò bí ta bọ́rọ̀ fẹ́ wá dé rárá. Irú bàbá wo kan ni bàbá tí mo ní?
ṣé lè dẹ́ ló bí mi ṣá kó dá mi lójú kó ló bí mi. Orí mi ẹlẹ́dàá mi, ṣé mi ò ti wà láàrin iná báyìí? Àárín lion àti tiger gbáà ni mo wà yìí o. Ẹlẹ́dàá mi, ṣàánú mi, má jẹ́ rí kó jíjẹ o. Ọmọ ìjàlíjà tí yàrá pẹ̀lú ẹ̀tọ́ ìkó máa mọ nǹkan tó tọ́ láyé ẹ̀. Ó fẹ́ ẹ̀kọ́ mi máa fi ojú ẹ̀ hàn àtàlà àtàbàbà àrùbá. Wàá mọ̀ pé ní bàbá wọn máa treat ẹ débi wípé in fact kó lọ́n kó fún mi ṣe èyí ẹ̀ náà ṣàdúrà fún mi lọ́nà náà. Ẹ̀dùnà irú oúnjẹ ò lèmi náà jókòó tí mo bá wọn jẹ ṣáwọn pípọ̀ yìí lè poison mi ṣá. ẹni tẹjọ ń ṣòṣì. Túnjí farabalẹ̀, kí ló ṣẹlẹ̀? Talk to me. ṣó wa okay o bí question múnẹ tẹjọ ń ṣòṣì dá. Túnjí kí ló ṣẹlẹ̀? Talk to me, kí ló ṣẹlẹ̀? ṣó wa okay. Kí ló ṣẹlẹ̀? Túnjí kí ló fẹ́ fi lè ṣe. O mú bọ́ wá sínú ilé mi. Lọ́nà o fẹ́ pa mí àbí? Mo gbọ́rọ̀ tó sọ ò ń bèèrè lọ́dẹ̀ àmì mẹ́rin sí pé ẹni tẹ́jọ́ ń ṣòṣìdá. That means you want to kill me. Túnjí. When next you try this, you will regret your life. Now get out of my sight. Kí ló fi bọ́ ṣe lọ́wọ́? Kí ni nǹkan tó ń fìbọn ṣe? Tó fi bá wọn ṣeré. Kí ló? Ẹ rí i pé ìkà ni bàbá òṣì ni bàbá tí wọ́n fi ń ṣépè fún bàbá òun ni ẹ máa dájú o ẹ níkà gidi gan o ẹ gba àfẹ́sọ́nà mi lọ́wọ́ mi ẹ tún wá wicked débi pé ẹ tún wá gbé wá sínú ilé tèmi àti ń jọ ń gbé ẹ tiẹ̀ ní feelings pé báwo ni mo ṣe máa feel ẹ jọ ń ṣe bó ṣe wù yín níṣojú mi ìyẹn ò tún wá tó yín o ẹ wá sọ mí dọmọ ọ̀dọ̀ ẹ ń ṣe mí bó ṣe wù yín ẹ ń treat me anyhow mo wá sùn mo rò pé I can't take this shit anymore. So the best thing for me to do is to eradicate both of you. Jọ̀ọ́ má ti ìbọn má ìbọn lóye má ẹ̀kọ́ yẹn. Túnjí, do your worst. Àwọn náà kọ́lé kó pa bàbá tó bí ẹ lọ́mọ. Bó ṣe wà náà kọ́lé pẹ́ iná gbàyàwó ọmọ ni.
Hello, interview. Kí lẹ́gùn mi ṣe tó lóun ò fàárọ̀ jù? Màá wà of course. Ní time o? 8:30. Màá débẹ̀ ó pẹ́ ju 8 o'clock. Yeah, we ṣe gan Remi. I'll see you tomorrow. Thank you, we ṣe. At last. We ṣe. Ọlọ́run ṣe nítorí mi sinmi lẹ́jà mi sinmi lọ́la sinmi lọ. Why are you asking? What is it? Who are you talking to? Good morning. Hello, who's here? Hello. Are you Mr. Olatunji? Oh yes, Olatunji. Follow me. Oh, thank you. Pẹ̀lú gbogbo good afternoon. You can have your seat. Sorry. Can you introduce yourself? Sir, Olatunji Akinola. Mr. Akinola Olatunji. Ẹ ṣé. A wí pé ẹ send CV yín sínú company wa, right? Yes, sir. Tí ó dífá fún pé ẹ fẹ́ bá wa ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí. Yes. Young man, are you sure you are ready for this job? Because eléyìí tọ́kàn ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ́kàn ṣe mọ̀ nǹkan tẹ́ wá ṣe ń bíbá yìí ni. No, mi ò kálòlò. I'm fully ready for the job. Well, a ti go through CV adere wípé ẹ kójú òṣùwọ̀n láti bá wa ṣiṣẹ́. But the bone of contention now is the issue of the salary, because a mọ̀ bóyá ẹ máa lè cope pẹ̀lú nǹkan tá a ní láti offer yín as salary for now. To me, I don't really think that salary stuff should be an issue, because mo believe in pé tí bá ti ṣiṣẹ́ ń bí báyìí, definitely with time there will be an increase in salary. By the way, Mr. Akinola, wọ́n instruct yín kẹ́ resume by 7:30 prompt. Ìyàwó yín wà in point of labour. Báwo lẹ ṣe fẹ́ ṣe? I think I would save my wife first. Because important, so life is involved. So life is important. So the work is important as well, but mo feel pé kí n kọ́kọ́ save ìyàwó mi yẹn should be my priority. So kí complain run at loss? Oh no, complain run at loss, because I will be back to make it up with the company. Tí ìyàwó bá ń labour, tí mo bá filẹ̀ tí mo attend sí, something bad might happen to her. Tó bá dẹ̀ happen tí eventually I won't be able to come to work. Same thing, tí bá dẹ̀ ni mo lọ save ìyàwó mi náà, I won't be able to come to work as well. So that means I will still come back later to come and make it up. So it's same thing. So why tí mo ṣe kúkú wá save life to wá important? Nígbà tó mọ̀ kí n máa make it up nù, ju kí wá jẹ́ kí life yẹn kó lọ bẹ́ẹ̀. Well, you want to láti rí àmì wa. Same here. You can have yourself. Mr. Olatunji Akinola.
káàbọ̀ sí àríwá. Ṣùgbọ́n mo ní ìbéèrè kan fún yín. Tó bá di wípé everybody ti ṣíwọ́ ọṣẹ́ tí gbogbo staff ti lọlé tó wá kù ẹ̀yin àti àwọn securities kí ni ẹ máa ṣe? Security bíbá. Yes sir. Yes sir, mo ní ẹ̀yin ni security bíbá mo wá fún interview. Yes sir. Àwọn ọtí tẹ̀ ń yìí. Emo, kò really speak well. Ẹ máa mọ ọtí láàárọ̀ kùtùkùtù. That is one. Then secondly, for the reputation of this company, káwọn èèyàn anybody ló kọ́ lè wọlé tó lè bá yín pé bóyá ẹ mọ ọtí ẹ mọ what impression would you give people pé mo kàn ń wò pé lè ṣe ilé ṣe ẹ mọ lè ṣe ẹ sà bóyá kẹ́ wọlé kẹ́ lọ relax àbí. Yes, àmì náà ló máa ṣe ṣùgbọ́n mo nílò pé àdúrà tó hard ní níwájú èèyàn ṣùgbọ́n ó easy lọ́dọ̀ lọ́wọ́. Ọmọ tó jẹ́ pé láti kékeré ni mo ti ń ṣe wàhálà lé lórí ló ti ń dá àwọn ọ̀rọ̀ ńláńláńláńláńláńláńlá wá bá mi nínú ilé. Ọlọ́run bá mi kápá ẹ̀. Wọ́n sòtọ́ fún ẹni bí kò ṣe yẹn. Wàhálà tó dá sílẹ̀ ló ṣekú pa màmá ẹ̀. Náà máa wo gbogbo property tí mo ní yìí sìn. Gbogbo àlá ń gbàdúrà pé kọ́nà jẹ́ ká bí mo tó máa tẹ́yìn ṣe. Ṣé ilé rẹ̀ di láti tẹ́yìn ṣe tẹ́yìn bá fi property rẹ̀ fi lè ṣe kò ní gùn? Kí ló rò pé mo lè ṣe gangan? Ọlọ́run máa yẹ ká bí ọmọ tó máa squander gbogbo property tí èèyàn bá fi sílẹ̀. Because kò mọ value gbogbo ìyàtẹ̀ jẹ́ kẹ́ tó lè acquire gbogbo nǹkan tẹ́ acquire. Then mo feel pé ó ń yọ̀ ni. Ayọ̀ ṣá? Ó ń yọ̀ ni. Ó dà pé ti pamper ẹ̀ jù. Nǹkan tí mo feel nìyẹn. Tí n bá fún yín ní suggestion àwọn ọmọ ṣe máa tẹ̀lé ṣá. Jẹ́ kí n gbọ́ torí náà ni mo ṣe fọ̀rọ̀ lọ ẹ́ jẹ́ kí n gbọ́. Okay. My advice pé ẹ jẹ́ kó rí the other side of you. Ẹ change sí totally bẹ́ẹ̀ ni pé yín kọ́ lẹ́bi. Tó bá mú gbá ẹni kò mọ̀ mú. Tó bá máwo ẹni kò mọ̀ mú. Ẹ wo ibi tó worst dé tó bá lo toilet ẹni kò flush dáadáa. Ó ti anything tó bá ṣe tó bá rìn gan nínú ilé ẹni kò mọ̀ rìn. To the extent pé òun fún ara máa ní ṣé bàbá ẹ̀ ló bí mi ṣá.
ẹ jẹ́ kó rí the other side of you, kó rí the other side of life. Bóyá o máa ronú, bóyá o máa change. Màá suggest kẹ́ try ẹ̀ wò sá. Change sí. Yes. Màá change sí. Màá change sí big time. Bí gbogbo ẹ ṣe rí ló ń wò yẹn. Gbogbo àwọn ọ̀rẹ́ tó ń wò, àwọn ọ̀rẹ́ tó jókòó tó wò. Inú ilé tá ti pa, tá ti kún rẹ̀. Inú mi dẹ̀ dùn with the report tó gbé bá mi. Torí pé mi ti expect ẹ̀. Ṣùgbọ́n gbà tí mo gbọ́ report tó ń mú wá mo ní definitely ó dà pọ̀ ọmọdé yìí tí ó ti kọ́ ẹ̀kọ́. Ọlátúnjí ilé ayé tó wo flexible púpọ̀. Gbogbo nǹkan tí mo ṣe nítorí ẹ̀yàn ọ̀la kí n má bàa kábàámọ̀. Mi ò dá wọn tó bí mi láàmú. Mi ò dá wọn láàmú àti ìyá àti bàbá. Between me and you, ọmọ ikú tó pamọ́ mi ẹ̀. Kò ń ṣe pé gbogbo punishment mo fún ẹ o. Kò kí ń ṣe wípé mo gbẹ̀san ti yẹ́ ẹ lára ẹ. Tí n bá gbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n láyé kádàrá ní gbogbo nǹkan láyé. Bàbá ti wá láyé páàrí náà la máa rí. Bí màmá ẹ̀ ṣe kọ́ tiẹ̀ ni tó bá ṣe pé mi náà lọ́jọ́ náà bí bá ṣe rí nìyẹn. Ṣùgbọ́n àsọ pé kó rí bẹ́ẹ̀. I'm very happy. Gbogbo property tá à ń sọ yìí belongs to you. Ó fi mí lẹ́mìí balẹ̀ pé tí n bá dàgbà tí mo dògbò tí mo lọ síbi tágbàlagbà ń lọ. Màá sùn màá họrùn. Inú mi ò ní bàjẹ́ pé gbogbo ohun tí mo fi ọjọ́ àárọ̀ mi ṣe lọ́mọ kan ṣe játijàti. Bóyá tẹ́ bá pé mẹ́rin àbí márùn-ún lọ́wọ́ mi mo lè má retí ẹrù but no. Tí n bá bí ọmọ mẹ́wàá equal right equal kìíní everybody náà máa nílò mi. Mo tún dúpẹ́ lọ́wọ́ wọn náà ipò ṣe kíni ọ̀fọ̀rabalẹ̀ ọ̀gbọ́n tán wí kó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ they all love you. Ìfẹ́ tó ń ṣe kọjá àlà kì í ṣe pé ó ná rí gbà lọ́wọ́ ẹ̀. Ó mọ iye owó tó ti bàná láyé ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ pátápátá from you Bayo yà ó ṣó ọmọ gidi Ọlọ́run àwa pẹ̀lú ẹ̀ o ilé ọ̀nà ò ní dẹ̀rọ oníbèbí ni. Thank you very much. You're welcome, sir. Àárín yín náà ní dẹ̀rọ. Àmín, àmín Ọlọ́run. Lord Akins, thank you very much. Ẹ ṣé ṣeré anything tó nǹkan lè fẹ́ láyé ni mo sọ ní ọba gbà tí mo ṣì wà lórílẹ̀ ayé my estate láti déwájú mi you count on me you understand kò sí wàhálà màmá wa ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á gbàdúrà yín. Àmín Ọlọ́run sá. Gbogbo nǹkan tí a bá fẹ́ àmọ́ yọrọ sí dáadáa. Àmín àmín Ọlọ́run. Thank you so much. Ọlátúnjí. Daddy. Yeah. Firstly, máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín sá fún this great correction tẹ́ ṣe ní life mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé bóyá correction yìí wáyé gbogbo wa tí mi wù tẹ́lẹ̀ èmi kọ̀ rí bí pé bóyá mo kàn ṣe boys my dad is okay I have to live the life the way I want it mi mọ̀ pé there is another side of life sí tèmi live tẹ́lẹ̀ so mo appreciate yín gan pé ẹ ṣé gan sá mo dẹ̀ tí wàá fẹ́ fi àsìkò yìí bẹ́yìn pé kẹ́ má bínú torí Ọlọ́run mo mọ̀ pé mo ti hurt in so many ways but I promise to make it up to you sir ẹ má bínú ẹ dáríjì mi torí Ọlọ́run sá
And to everybody, to Owan Bibai, my friends, mommy, mo dúpẹ́ lọ́wọ́ everybody. Because ó ṣẹ̀ṣẹ̀ wá clear sí mi nísìnyí pé you use them all to correct my life. Ẹ ṣé gan sir. But daddy, ó wá ní ọ̀rọ̀ kan tí ó ṣì ń ṣókùnkùn sí mi. Ó dẹ̀ máa wù mí tí ẹ bá kàn lè bá mi tàn mọ́lẹ̀ sí sir. Though I'm not supposed to ask that kind of question in this kind of gathering, but mo kàn feel pé gbogbo nǹkan tí ó wà nílẹ̀ tí ẹ ṣe ń ṣàlàyé fún mi sìn, they were all part of it. Òun ni mo ṣe wò pé bóyá kí n kúkú sọ láàrin wọn bíbá. Mo kàn fẹ́ mọ̀ ni pé àǹtí tó jókòó kí n kàn, just for me to know, kí n kàn lè accept wọn as my step mom. Mo fẹ́ mọ̀ bóyá nǹkan tí mo ti ń bá yín discuss látọjọ́ ìlú family ti sọ pé kẹ́ fẹ́ lómi nígbà tí mọ́mí ti kú, bóyá àwọn ní step mọ́mí. Step mother. Ṣẹ́gun mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo appreciate ẹ gan pé ẹ mọ̀ mí náà. Ọmọ ilé tí wàá padà wá sọ fún yín bí mo ṣe jẹ́. Ẹ wá ẹ rò pé dídá tẹ dá mi lóhùn kì í ṣe pé tí ọlá lẹ fi dá mi lóhùn. Ẹ dá mi lóhùn nítorí bíbí rẹ̀. Wọ́n bí yín dáadáa pé tó o pé nínú ṣẹ́dá àmọ́ nǹkan tí ẹni ìfẹ́ sọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run àpọ́n yín lé o. Ilé ọ̀nà yín ò ní dàrú o. Àwọn ọmọ náà tá à ń ṣe wàhálà lórí wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ìgbà tí iṣu àwọn ẹ bá máa jiná fún ajẹ, wọn ní dúró ṣojú kan tó lè rọ. Agbára Olódùmarè. Nǹkan ẹyọ kan mo fẹ́ kẹ́ ṣe fún mi mà. Ṣé kò lè sà o? Ọlọ́run bá ọ jẹ́. Tí ẹ bá ṣe é fún mi, Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Kódà òkú ọ̀run pàápàá bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Bí kí ni ẹ sà o? Ṣé mọ̀? Ẹ wọ ọmọ tẹ́wọ̀n yìí. Mo ti máa ń rí òun àtọmọ mi tipẹ́. That was the day tí mo fi ìbínú lé jáde kó nínú lẹ́mí báyìí pé mi fẹ́ rí mọ́ láyé, pé mi tiẹ̀ fẹ́ rí pẹ̀lú ọmọ mi. Mo ní ìgbàgbọ́ wípé àbí ìwà tó ń hù, àbí àwọn ìṣesí ẹ̀ pẹ̀lú ẹ̀, àbóhun ló ń kọ́, mo rò mí ríro, àbí àwọn ọ̀rẹ́ tán jọ rìn ni wọ́n ń kọ́ ọmọ mi ní ìwà tó ń hù. Ṣẹ́rẹ́ ọmọ tí mò ń sọ fún yín yìí, bí gbogbo ìlú wa ṣe tóbi tó bá bẹ̀rẹ̀ bínú ẹ̀ á mi ìlú yìí. Kí ni mo yẹ fà? Á mi gbogbo ìlú yìí. In fact, kò kọ̀ kílẹ̀ má ṣù láìla. Ibi tó ti rí ìwà yẹn nìkan ni ò yé mi. Ilé ìyá tán ti bí ọmọ alábìire to the core ni. Likewise èmi tí mo jẹ́ bàbá ẹ̀, wọ́n bí mi dáadáa. Àti ilé ìyá àti ilé bàbá Olódùmarè. Ìbínú èèyàn, ìrora burú sí èèyàn rí. Tí nǹkan kan bá ṣe ń kó sẹ́ńtì ìbínú gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, tí n bá bínú mi rírì mo bí fún mo lè ti mẹ́nu kó bẹ́ẹ̀ nìyẹn. Tí ẹ ò rí bẹ́ẹ̀ o. In fact, ká ní màmá ẹ̀ ṣì wà láyé, máa pe màmá ẹ̀ jókòó pé please jọ dẹ́ má bínú mo fẹ́ tọrọ nǹkan kan. Bá mi sọ ìṣàlàyé fún ọmọdé bàbá tó bí fún. Ní bó ṣe lè tó sà. Bó ṣe lè tó. Because mi nítorí pé mi rí kankan ló wà ẹ̀ tó fi jọ mí. Ìjọ tó bá dẹ̀ wá ṣe báyìí, á dàbí ìgbà tẹ́ pé bá kò sọ ọmọ mi láyé mọ́. So I want to use this girl to jókòó yìí to correct a lot of things in his life. Tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé Ọlọ́run máa fún mi ṣe. Kì í ṣe òun nìkan ni mo fẹ́ lò. Àwọn nǹkan mìíràn wà tí mo ti tún plan. Mo fẹ́ kẹ́ ìyọ̀ǹda ọmọdé fún mi kó a máa bá mi gbé bí báyìí.
yes mo mọ̀ pé ẹ̀yin kọ́ la láṣẹ àwọn kan lè bí fún ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìyá kò sí nǹkan tí ìyá fẹ́ kó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda ẹ̀ fún mi kó a máa bá a gbé mi bí ṣé wàá rí nǹkan kan ni o mo fẹ́ bẹ̀ yín fún mi fẹ́ kẹ́ ẹ gbọ́ wọn ni wọ́n pé mo ti sọ ṣáájú mo ní mo fẹ́ lò láti fi correct àwọn nǹkan kan ni tí kò lè ní jù bẹ́ẹ̀ lọ ó ṣeéṣe kẹ́ wá wà nílé yín káwọn kan wá bá yín pé màmá lágbájá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ojú ṣùnùkùn ni kẹ́ ẹ fi wo ṣé kò ń ṣe pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin bàbá ẹni tẹ́ ẹ pè lọ́kọ ọmọ yín àtọmọ yín because the way bí n ṣe máa treat ẹ nínú ilé ó ti yẹ yín sìn tọmọ mi bá béèrè $1 lọ mi mo lè sọ pé mi ò ní tó bá dé tó bá bá mi bí báyìí ẹ pé hello dad mo máa fẹ́ lọ ra nǹkan kan sìn tó bá sọ pé lò tó bá ní $30,000 máa times 3 fún do you understand máa lò láti fi correct ẹ lọ́dún tó bá lè mú láti fi endure gbogbo nǹkan tí n bá ń ṣe fún ọmọdé yìí ní ojú ẹ̀ tí nǹkan mi ò ní padà ṣẹlẹ̀ lẹ́yìn tó bá lè endure that means anything tó bá ṣẹlẹ̀ níta ìyẹ kó lè ní sùúrù tẹ́ bá ṣe fún mi inú mi á dùn ẹ̀ẹ́dẹ̀ ní kábàámọ̀ bẹ́ẹ̀ láéláé kí ni mo ṣe fún kò ní jẹ́ tì yín please ó ṣeé ṣe tó ẹ pé tó bá ṣe pé wọ́n bá pé 2 àbí 3 bóyá lómi ni mi bá pè ṣùgbọ́n mi ò rẹ́ni kankan pẹ̀lú ẹ̀rí kọjá mọ́ yín mo dẹ̀ mọ ìfẹ́ tó ní sí ìtorí ìfẹ́ tó ní sí yẹn gangan ni mo fẹ́ lò. dájú wa gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ló yé mi ibi tẹ́ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ ló yé mi àmọ́ dádì mo bẹ̀ yín nítorí ọlọ́run ọba mo fi ọlọ́run ọba bẹ̀ yín ṣe rí ẹ mọ̀ pé nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ ní pé Ọlátúnjí ẹ ní ọmọ ló jẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ọlọ́mọ mi tí ẹ ń wò yìí tó ló jẹ́ ọmọ fún mi mi ò dẹ̀ fẹ́ kí nǹkankan kó ṣe nítorí a lè sọ wípé bóyá bákan la fẹ́ kó rí kó tún lọ yẹ̀gẹ̀rẹ̀ nítorí tó bá yẹ̀ kí lẹ fẹ́ káwọn èèyàn kan máa fi ojú wò mí pé irú ìyàwó lélẹ̀ àbí àwọn ará àdúgbò pàápàá jùlọ àwọn ìdílé bàbá ẹ̀ nítorí àwọn ìdílé bàbá ẹ̀ bẹ̀ ṣe wọ́n burú o wọn ò dẹ̀ fi àwọn ọmọ wọn fi ṣeré rárá mo bẹ̀ yín nítorí ọlọ́run ibi tá a fọ̀rọ̀ sí ibẹ̀ ni mo fẹ́ kẹ́ jẹ́ kó dúró sí nítorí ọlọ́run fọlọ́run bẹ̀ yín. Sister, mo fi orúkọ ọlọ́run bá tó tóbi jù tí a pè ní Allah mo fi ń ṣe ẹ̀rí fún yín nǹkan kan mi ò ní wáyé tó bá wù mí láti fẹ́yàwó kò wù mí ń sìn mo fẹ́ kí n tọ́ òun mọ́jú tí n bá tọ́ tó bá ti wá jókòó báyìí tí mo wo wọn àtìyàwó ẹ̀ tí mo rí pé wọ́n tó dilé mú ẹnu kémi kan sọ fún mi pé Ọlátúnjí ìwà àtìyàwó ẹ̀ súnmọ́ bí gbogbo companies tí mo ní àtàn property mo ní ó kéré jù ní month mo realize about 40-something million naira every month now ẹ̀yin lẹ́ni property yìí o ṣùgbọ́n máa rẹ́mẹ̀tì 10 million every month ní account mi ẹ bá wa gbọ́ pé mo gbọ́ ọmọ 17 years lọ sí Saudi àbí mo gbé lọ sí Italy kò kàn yín o that means pé mo ti tán the level tí mo fẹ́ I wanted to enjoy myself màmá kò lè jù bẹ́ẹ̀ lọ mo fi Olódùmarè bọ̀ wá. Ọlátúnjí
àwọn kankan wà nílé ayé yìí tó ṣe pé èèwọ̀ ni bàbá ò gbọ́dọ̀ jogún ọmọ. mi ò mọ ìlú mi àmọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n ti bí èmi yìí bàbá tó bá dán wò wọ́n á kà kẹ́ni tí ó ní eléyìí ọmọ ló lẹ́tọ̀ọ́ àti jogún bàbá ó ní stage ibi tó máa jogún mọ́ ogún ẹyọ kan tí ò lè jẹ lógún ìyàwó bàbá ẹ̀ tó pé step mother ló jẹ́. This lady, she's nothing to me. Má rí pé mo ń gba ẹ̀san nǹkan tó ṣe fún ìyá ẹ̀ lára ẹni no tí n bá ṣe tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Mo mọ̀ọ́mọ̀ lu ọmọdé yìí láti fi correct a lot of things nígbèsí ayé ni and it works for me. Mama tóbi lójókòó yìí you can ask her. Dádì Ọlátúnjí sórí kò sí kankan tó ṣókùnkùn sí mi nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nígbà tí ọ̀rọ̀ yìí máa kọ́kọ́ ṣẹlẹ̀ tí dádì pè mí pé àwọn fẹ́ kí ọmọ mi o kó máa wá gbé pẹ̀lú àwọn níbí mo kọ́kọ́ wò pé báwo ló ṣe fẹ́ possible nílẹ̀ Yorùbá irú ẹ̀ ò lè ṣeé ṣe torí pé àwọn ẹbí yín wọn ti wà tọrọ ẹ̀ wọ́n rò pé báwo ló ṣe fẹ́ possible but nígbà tẹ́lẹ̀ sọ fún mi pé ẹ fẹ́ fi correct nǹkankan nínú life Ọlátúnjí ni mo fi bá ọmọ mi sọ̀rọ̀ pé kò sí problem ọmọ mi náà dẹ̀ jẹ́ ọmọ gidi tó gbọ́rọ̀ sí mi lẹ́nu mo dẹ̀ ti sọ fún pé a lè ló máa ya níbù kó ya nírò tóun náà bá ti fojú sílẹ̀ tó bá ti rí pé ọ̀rọ̀ ti change kóun náà tètè palẹ̀ mọ́ ẹrù ẹ̀ kó tètè mú lele ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí pé gbogbo nǹkan tá a fẹ́ Ọlọ́run jẹ́ kó bọ́ sí gbogbo nǹkan tó dẹ̀ ti ń dáná dé ní bàjẹ́. bó ṣe rí ni mo sọ fún ẹ báwo ló ṣe fẹ́ rí lójú mi ìyàwó ọmọ mi is your wife ìyàwó ẹ̀ rè stand up lọ bá ọkọ ẹ. dìde. èmi máa lọ sùn lóòótẹ́ lálẹ́ yìí máa fi sínú ilé ìkẹ́dá àgbègbè. àdájú. dìmọ̀ nǹkan ẹ̀. When I dey think, now you dey my mind. ọjọ́ ló kù kẹ́ fún wa àti wá dọ̀bálẹ̀ ò ná mi ní nǹkankan in fact agbádá aṣòkè tí máa á le jù. kò sí problem ẹ mọ̀ pé mi náà mo wà nílé. Yo baby so to so if I tell you I love you baby no it be so. Girl if you leave me go baby na die a day. Cause every day you give me reasons to dey fall in love. Asampete wanyama agama look yo baby yo. And I go give you plenty love away. Uwamara masi magama look yo baby yo. And I go give you plenty love away. Alright, baby yo. One day kirikata watanke iko. I go love you so that everybody will know you go know you. Fine girl with the cool she will no get it below. Imanuku gige make wata wanyi muro kolo. Okwagi make me feel my baby the ginger. Okwagi they stand by me yo. Waiting see shiga. My baby make me feel my baby the ginger me yeah. She no be other guess so na chunky.